kátọ́lá mo kásùn lámo kí dòdò bàbá lahúnlahún tí ọmọ tuntun bá fẹ́ fọn orúkọ bá bẹ́ẹ̀ ní dákọ̀ ìbọn ọlọ́run ìbènìyàn. Mo kí gbogbo ọmọ odù tó dá ìwà káàkiri àgbáńlá ayé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni wọn ò gbọ́dọ̀ jà tá à ń bá bọ̀ ní part 1 ètò yìí. Gẹ́gẹ́ bí political authority of Yorùbá land tí Aláàfin jẹ́, gẹ́gẹ́ bí spiritual leader tí Ilé-Ifẹ̀ jẹ́ káàkiri ilẹ̀ káàárọ̀ òjíire, gẹ́gẹ́ bí ìfẹ́ tó wà láàrin Ilé-Ifẹ̀ àti Ọ̀yọ́lé. Ìgbà tí Dẹ́rìn Ọlọ́gbẹ́ ńlá gbìyànjú àti parí ogun Kírìjì tí ò rí parí, ìgbò di October 15, 1881 ìní Adéyẹmí Alówólódù àkọ́kọ́ ló kọ lẹ́tà sí àwọn ìjọba Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí head of Yoruba king as a political leader. Lábẹ́ ilé yìí ni àwọn Gẹ̀ẹ́sì fi wá nítorí wípé àwọn Gẹ̀ẹ́sì yẹn lágbára ju Ìbàdàn tá à ń pè lọ́yọ̀ọ́ àtàwọn Èkìtì parapọ̀ lọ. Torí lásìkò tí Dẹ́rìn Ọlọ́gbẹ́ ńlá tó ní kí àwọn méjèèjì ó má jà mọ́, tó wá di pé ta ni ó kọ́kọ́ kúrò tí ò ṣeé ṣe bá a ṣe sọ ṣáájú ní abala kínní. Ìyún ni Adéyẹmí rí tó fi wá upper power tó ju àwọn méjèèjì lọ. Ó sì kọ̀wé síjọba Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí political leader, gẹ́gẹ́ bí head of king Yorùbá land ńgbà yẹn. Kò síjà láàrin Dẹ́rìn àti Aláàfin o, kò síjà láàrin Ilé-Ifẹ̀ àti Ọ̀yọ́ o, torí wọ́n gbà fúnra wọn, àlàáfíà sì jọba. Nígbà tí Aláàfin Aólẹ̀ jọba, èyí tó lògbà láàrin 1805 sí 1811, Ifẹ̀ gbígbà ìwà wá fún o. Lábẹ́ eléyìí wọ́n sì fún ní idà Ọ̀rànyàn as a symbol of authority. Authority tó wà lọ́wọ́ ẹ̀ ń ló fi pàṣẹ pé kí wọ́n lọ gbérí orí Alápòmù wá fún òun nígbà tó ń jọba tán. Ọwọ́ Ọọ̀ni tó wà ní orí àléfà ńgbà náà là ń pè ní Gbàǹláre, èyí tó lògbà láàrin 1800 sí 1823. Torí lẹ́yìn ìgbà yẹn ìní Gbígbà Ajé tó lògbà láàrin 1823 to 1835 tó wáyé. Wàhálà ò sí láàrin Ilé-Ifẹ̀ àti Ọ̀yọ́ o, torí wọ́n gbà fúnra wọn. Lábẹ́ eléyìí, nígbà tí Láwàní Agogo Ọjà tí í ṣe Àrẹ̀mọ Adélù tó gorí àlééfà ní 1905, wọ́n gbé Ifẹ̀ gbígbà wà wá o gẹ́gẹ́ bí spiritual leader gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire. Kò síjà kò sí wàhálà láàrin Ilé-Ifẹ̀ àtọ̀yọ́ o. Nígbà tó di wípé Ṣíọ Bọ́lá Ládìgbòlù tó gorí àlééfà ní 1911, èyí tó lògbà láàrin 1911 ní 1945, Ifẹ̀ gbígbà wà wá o, kò sí wàhálà láàrin Ifẹ̀ àtọ̀yọ́ o. Ìgbà Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì Àlàbí tó gorí àlééfà láàrin 1945 to 1953, ìgbòdì 1945, Ifẹ̀ gbígbà wà wá fún Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì o, kò sí wàhálà láàrin Ọ̀yọ́ àti Ifẹ̀ o. Ṣùgbọ́n ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ sílẹ̀ Yorùbá kò jùgbà tí àwọn olóṣèlú àkọ́kọ́ tó di wípé wọ́n fi Gbádégẹṣin Bello Aláàfin jẹ ní 1956. Wọn ò gbégbá àwàwá ńgbà náà o. Àwọn ìjọba àgbà náà, àwọn Western Region government ńgbà yẹn,
wọn ò jẹ́ Ifẹ̀ ó gbégbá wàwá o torí wọ́n ti da omi àlàáfíà àárín Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ rú láti 1953 ibi tí nǹkan ti ṣe ilẹ̀ Yorùbá nù o wọn ò gbé igbá wàwá o ṣùgbọ́n mo fẹ́ ìgbà Lámídì sì jẹ bàbá mi Àtàndá ọmọ Bírónkẹ́ tí wọ́n hà náà ń sẹ̀ ní on the 18th of November 1970 Ifẹ̀ ò gbégbá wàwá o fún díẹ̀ yìí ẹ wo ibi tí nǹkan ti ń ṣe ilẹ̀ Yorùbá o lórí ọ̀rọ̀ lọ́balọ́ba o kọ́nà kó bá tó ṣe báyìí ni o ṣùgbọ́n mo fẹ́ clear kinní kan èyí tí wọ́n sọ pé 1903 wípé Aláàfin jáde kúrò ní ààfin rẹ̀ wá pàdé ọba kan tàbí kékọ́ba kan fi padà sí ibi tó ti ń bọ̀ láíláí kò lè ṣẹlẹ̀ kò sì ṣẹlẹ̀ nítorí píríọ̀dù yẹn Adéyẹmí àkọ́kọ́ ó ti dàgbàgbà ti dé òjòjò sì ń ṣe kinní ẹ̀ kò lè lọ sánìwẹ̀à gbogbo ibi tó yẹ kó lọ ẹni tó rí pé ó kàn ó tọ́ sí ìlú sọ pé ó yá lọ sí báyìí lórúkọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire kì í ṣe pé Aláàfin ó wàá kúrò láàfin rẹ̀ yóò wàá dúró lẹ́yìn odi tọba kan ó fi lọ tọba kan ó fi dé láíláí kò ṣẹlẹ̀ kò sí ní ṣẹlẹ̀ níjọ́ ayé bá ń jáyé nítorí pé ẹni tó lẹ́rú ló lẹ́rù ẹni tó lẹ́rù ló lẹ́rú. mo fẹ́ ṣé 1903 wá ní àwọn 16 kings ṣé wọ́n dákọ̀ wọ́n sọ àmọ̀ pé ọmọ Odùduwà làwọn àbí ni wọ́n tún mọ̀ pé àwọn tọ́sádé ẹja gbé làkàyè ẹja gbé sí i ká sì máa ṣe àdáparọ́ ó pọ̀ ní sáìdì kan torí 1991 tọ́ba Ilé-Ifẹ̀ kan ló ń fẹ́ fi ẹnìkan jẹ akọgun ilẹ̀ Yorùbá Lámídì Adéyẹmí ó gbégbèsè ńlá wípé kò tọ́ sí ọ ẹ lọ wo ìwé ìtàn wò torí ọba Lámídì ńgbà náà ó kọ lẹ́tà má ní gbàgbé lórí ọ̀rọ̀ yẹn ní on the 4th of March 1991 síjọba àwọn ológun ńgbà náà pẹ́kẹ́ kan sì fi ọ̀fọ́n òfurufú lọ́gbà mọ́ olùkàkú sì jókòó sáàyè ẹ dákun gbogbo ẹ̀yin tí ó dàbí ẹni wípé àgbàgbọ́ yé ara wa lórí ọ̀rọ̀ ìtísẹ̀lẹ̀ láàrin Aláàfin àti Ọ̀wọ́ọ̀ni tá à ń pè ní Ọ̀ọ̀ni ẹ dákun ẹja ní sùúrù fúnra wa omi àlàáfíà ni ẹja pọn omi ìdùnnú ni ẹja pọn omi ìlọsíwájú ni ẹja pọn. mo kí Ìbà Gani Adams torí mo gbọ́ wípé wọ́n ṣe gudugu méje lórí ìbéèrè interview tí wọ́n ṣe fún wọn láìpẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ tí ń lọ yìí Ìbà Gani Adams sì sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó nítumọ̀ ọlọ́jàre ń pẹ́ o torí gẹ́gẹ́ bí commander in chief Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin Àjàgbó ni ló dá kíní ẹ̀ sílẹ̀ èyí tó ló gbà láàrin 1600 sí 1658 as a political authority láti establish security fún gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá pátá èyí táwọn kan sọ pé kò sí Yorùbá empire mọ́ kò sí kíní báwo ni ó ṣe ní sí Yorùbá empire a lè gbàgbé ìtàn tí ó ṣẹlẹ̀ láyé ìgbà náà political authority Aláàfin ló gbé ọlá Yorùbá lọ sí Ghana ló gbé lọ sí Dahomey ló gbé lọ sí Port Novo káàkiri àgbáláyé ìgbà yẹn àwọn kan sọ pé kò sí Yorùbá empire mọ́ kò sí níbo kí ni jẹ́ bẹ́ẹ̀ a lè gbàgbé tí wọ́n ṣe ń gbà náà sáwà gbàgbé George Washington èyí tó já sí pé ó jagun tí àwọn Amẹ́ríkà fi ní independent ní 1776 sáwà gbàgbé àwọn sọ pé tí George Washington ṣe ń gbà náà kò wúlò mọ́ lónìí láti lẹ́yìn kan bíi 100 ọdún sẹ́yìn láéláé ẹja bá ara sòótọ́ ọ̀rọ̀ mo tún rọ gbogbo etí tí ń gbọ́ mi lọ́mọ Káàárọ̀ Oòjíire lọ́ba níjòyè ẹ dákun ìyẹn àlàáfíà ni ẹja gún ọbẹ̀ àlàáfíà ni ẹja sè nítorí pé Aláàfin àtọ̀ ni wọn ò gbọdọ̀ jà ẹ dákun gbogbo ẹ̀yin àgbààgbà ẹ jókòó ẹ sòdodo ẹ̀yin olóṣèlú tẹ́ wà lórí àlééfà gẹ́gẹ́ bí aláṣẹ ẹ sòdodo ẹ dúró lórí òdodo ẹ má jẹ́ wàhálà ó ṣẹlẹ̀ mọ́
mistake táwọn olóṣèlú àkọ́kọ́ ṣe láti 1953 ní òkú ọ̀lẹ́dì sí ẹ lọ yẹ̀wò ìtàn wò ẹ dákun olóòní já ṣìṣe àní sì gbọ́ àní sì wà wò ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o Ilé Ifẹ̀ ò ní dàrú láíláí ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ láíláí fàbàdà ọba méjèèjì ẹ pẹ́ ẹ tọ́ ẹ gbó àwa tá a sì bá ń sọ̀rọ̀ wọ̀nyí àwa náà dàgbà á ní tágbà nítorí ọmọdé ni á fúdìí èyí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú tí ń gbọ́ mi ẹ bá mi share programs yìí ẹ dẹ̀ bá mi promote ẹ̀ àjọṣe gbogbo ò ní bàjẹ́ ire o.